Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí èyàn olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa ti ìtàlẹ́ òní. Fiqhul mu'amalatil maliyya. Kí Ọlọ́run bá kí ó ṣe àlékún àgbọ́yé wa. Èyí tí a fẹ́ sọ̀rọ̀ bá ní òní yìí, òun náà ni bí èyàn ti lè ní owó lọ́wọ́ bi idhnillahi ta'ala, tí í ṣe owó halal ní àsìkò tí ó ní pẹ́ bi idhnillahi ta'ala. Ọ̀nà wo ni Islam là fún wa tá fi lè ní owó lọ́wọ́? Ẹni tí kò ní tó sì fẹ́ ní, ṣé kó máa tọrọ owó lọ́wọ́ èèyàn ni àbí kó sì nǹkan kan míì? In tí Islam là fún wa, èèyàn ọmọ ìyá mi láì nígbà lásìkò, ó ní wípé kéèyàn máa tọrọ owó, Islam ṣe léèwọ̀ fún wa. Àmọ́ ọ̀nà iṣẹ́ ó ní ọ̀gá ọ̀nà tí Islam gbé kalẹ̀ fún wa. A rí wípé àwọn ànábì Ọlọ́run tí wọ́n ṣáájú lọ, wọ́n jẹ́ tó ṣiṣẹ́ láti máa fi rí owó halal. A rí pé ẹnìkan nínú wọn ó ń lu jìbìtì. A rí pé ẹnìkan nínú wọn ó ń ṣagbe. In tí wọ́n máa ṣe ọmọ ṣiṣẹ́, ọmọ bẹnu ọ̀tẹ́ kí ọmọ dára jẹ, yóò máa tọ́jú àwọn àgùntàn, yóò máa rí àwọn àgùntàn. Ó túnmọ̀ sí pé iṣẹ́ lèèyàn máa ṣe, iṣẹ́ halal lèèyàn máa ṣe ní fi máa rí owó. Hadith kan bẹ ní tí wọ́n fẹ́ kà. Hadith yìí, bó jẹ́ wípé hadith tí ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ ni, tí wọ́n sọ pé bóyá kò lálàáfíà. Anas ni ó gba ọ̀rọ̀ yìí wá, Anas ibn Malik radiyallahu ta'ala anhu. Wọ́n sọ wípé ẹnìkan ó lọ bá Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn Ansar. Wọ́n bá Ànábì sallallahu alaihi wasallam wípé fún mi, ó ń bèèrè owó lọ́wọ́ rẹ̀ kó fún òun. A fẹ́ ka ọ̀rọ̀ yìí lórí pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Ó ní kó fún Ànábì, ò fún òun ní owó. Ànábì wá dáhùn wípé ṣé ò ní nǹkan kan lé ni? Ó wá dáhùn wípé mo ní nǹkan lé o. Hilsun nalbasu ba'dahu wa nabsutu ba'dahu. A ní nǹkan lé o. A ní aṣọ kan tó tóbi tó jẹ́ pé àmọ́ tẹ́lẹ̀ a wà yí apá kan rẹ̀, a yí mọ́ra. Bákan náà ńkọ́ o, a tún ní qa'b nashrabu fihi min al-ma'. A tún ní igbá tó jẹ́ pé àmọ́ bomi mú ń bẹ̀. Ànábì wá sọ fún wípé lọ mú àwọn nǹkan náà wá. Ànábì pé kó lọ kó nǹkan méjì wá. Ànábì wá sọ wípé nígbà tí ẹni kó dé, Ànábì wá kó méjì pé ta ni ó fẹ́ ra nǹkan yìí? Ta ló fẹ́ ra ọjà yìí? Ó sọ fún àwọn sàhábà radiyallahu alayhim, wọ́n pé ta ló fẹ́ ra nǹkan yìí tí ó ra aṣọ yìí àti igbá yìí? Wọ́n ní ẹnìkan náà sàhábà, wọ́n sọ wípé èmi ó rà. Mo sì láti ra nǹkan yìí ní dirham kan. Ànábì wá sọ wípé ta ni yóò lékún ní owó láti ra nǹkan tí èsì pé dirham kan ni ó rà, nínú kó rà ní ìlọ́po méjì àbí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní pé ẹnìkan wá dáhùn wípé ana akhuduhuma bidirhamayn. Èmi ó rà ní dirham méjì dípò ẹyọ kan tẹ́nìkan lóhùn ó rà. Ànábì wá fún ẹni yìí pé gbà. Ànábì sallallahu alaihi wasallam ó wá fún ẹni yìí pé kí ó sì kí ni o, ẹni tó lóhùn ó rà ní dirham méjì ó fún. Ó wá gba dirham méjì lọ́wọ́ rẹ̀. Ànábì wá sọ wípé gba dirham kan lọ fi ra oúnjẹ kó fi ilé. Ànábì ní pé gba dirham kan kó fi ra oúnjẹ kó fi sílé. Ó jẹ́ pé ìwọ àtàrà ilé rẹ̀ ẹ jọ máa jẹun nínú dirham kan yìí. Washtari bil akhar qaduman fa'tini bihi. Ó lọ fi dirham kan yòókù lọ fi ra àké wá fún mi kó wá mú wá. Ẹni wá lọ ra àké, ó ra oúnjẹ sílé pẹ̀lú dirham kan. Lẹ́yìn náà ńkọ́ o, ẹyọ kan tó kù ó fi ra àké wá mú bá Ànábì sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ó wá gbà lọ́wọ́ rẹ̀. Wọ́n ní Ànábì wá mú igi ó di igi báyìí, Ànábì sá di igi
ó fi ọwọ́ rẹ̀ dí igi ó wá ń sọ fún yín pé idhab fahtatib wabi' máa lọ kọ́ lọ máa ṣe igi lóko kọ́ wá lọ máa tà á wala arayannaka 15 yawman wala arayannaka 15 yawman gbọ́dọ̀ rí ọ láàrin ọjọ́ 15 Ànábì sálám ó ní gbọ́dọ̀ rí ọ láàrin ọjọ́ 15 kó fi lọ ṣiṣẹ́ kó fi lọ ṣẹ́gi wọ́n lẹ́yìn sí lọ ó ń ṣẹ́gi ó sì ń tà ọjà ọwá bá Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn àsìkò díẹ̀ faqad asaba 10 darahim ó ti rí dírámù 10 kójọ ẹni kó dírámù 10 jọ ní àsìkò díẹ̀ fashtara bi ba'diha thawban ó wá fi apá kan rẹ̀ ra aṣọ ìwúsẹ́ bi ba'diha ta'aman apá kan rẹ̀ náà tó fi ra oúnjẹ sínú ilé Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún yín pé èyí tó lọ sí yìí ó lóore fún ọ jù kó jẹ́ wípé ó máa ṣagbe tí ó wà jẹ́kọ́ lámìlò júnjú alìkìyàmà dájúdájú ní máa ṣagbe la taslu illa li salasa yìí mẹ́ta pé gbọ́dọ̀ máa tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn aláwọ̀kọ́ lidhi faqrin mudqi' aw lidhi ghurmin mufdi' aw lidhi damin muji' ẹ̀rọ ìsànà sọ wípé àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti máa tọrọ owó ẹni tó jẹ́ pé òsì ọba tó sì náà ní agbára tí kò sọ́nà míì jù kó tọrọ lọ ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá jẹ́ pé gbèsè wípé ó so ń dùn fẹ́nìkan tí ó wá di gbèsè sí lọ́rùn báyẹn tó so ń dùn fún sá lọ́mọ lọ́wọ́ àbí ẹni yìí gan kò lówó tí ó san ó so ń dùn fún pé wọ́n sanwó tẹ́lẹ̀ ọba ti san kò wá ní wọ́n ní bẹ́ẹ̀ lè tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n ràn wọ́n lọ́wọ́ bákan náà tó ń kọ́ o lè di ìdámi mọ́ jẹ́ ẹni tó wá jẹ́ pé alàjà ẹni tó jẹ́ pé ó lọ parí ìjà tó jẹ́ pé ó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀mí tó jẹ́ pé bóyá àwọn kan ń jà tó pọ̀ la ẹ̀mí lọ tó wá di pé wá di ọ̀rọ̀ díyà lápèjú tó bá jẹ́ pé wá di pé kíní yìí ó là fún wọn tọrọ láti jẹ́ pé wọ́n fi rí díyà wọ́n fi rí owó tí wọ́n san dúkìá tí wọ́n kó lẹ̀ fún pé wọ́n pa èèyàn wọn tó wá jẹ́ pé eléyìí ó là kí wọ́n tọrọ lọ eléyìí náà kò sí tó burú ń bẹ̀ eléyìí ni àríkà Ànábì sálám mitawi ó kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ jù ní ẹ̀kọ́ tó kọ́ wa ó náà ní wípé ẹni tí ó pèrè ní tálíkà ó kéré tálíkà tí èèyàn ó jẹ tí ó fi máa tọrọ owó ó kéré ọ̀nà jìn ẹni yìí náà ó lọ bá Ànábì sallallahu alaihi wasallam ó lọ bá Ànábì pé kó fún un lówó nítorí ìwà sallallahu alaihi wasallam tó sọ fún un ní pé tí ò ní nǹkan kan lé ni lásìkò yìí a rí pé tí àmì ìsẹ̀kọ́ yìí nǹkan gbọ́dọ̀ máa lò lásìkò tá a wà ìbáyìí gan ni ẹ má sọ pé òun ò lówó lọ́wọ́ ní tí ó wò ní pé kí ni tó ń lè tà nínú tí ń bẹ nínú dúkìá òun kéèyàn ta dúkìá èèyàn láti jẹ́ pé yóò fi rówó kìí ṣe orí burú kìí sì ṣe àbúrú ń bẹ̀ torí pé tó bá tà láti fi lọ́wọ́ tó fi ṣe bísínẹ́sì kan owó tó bá rí ń bẹ̀ yóò tó lè lò sí láti fi ra nǹkan tí ó tà àti fún bùkátà míì náà bákan náà ewúro ẹni ìbáyìí ní ìsìn ẹni tó lọ ta àwọn kan tó ní bùkátà sí ni ó lọ ta aṣọ tó gbé ó ń tẹ́sùn ó tó ń dàbora àti ìgbà tó fi mọ mi ń bẹ̀ ó lọ ta wọ́n tọ́ sí pé ẹni tó ní bùkátà sí lọ ta ẹ wá wo nígbà tó wá rí owó lẹ́nu àsìkò díẹ̀ ó tó wá lọ fi ra irú nǹkan tí ó tà nítorí sí pé kí èèyàn ta tó ní láti lè bá fi ní ìjẹ́pẹ̀ sùn yóò là kó lè bá rí cash tí yóò rí lò kó lè bá rówó lò ẹni tó nílé tọ́pọ̀ tó lòun lówó lọ́wọ́ kó ta apá kan rẹ̀ kó wá fi owó yìí kó tó fi ṣe business tó wúlò tí ó tó ṣàǹfààní irú tó tà yìí inú owó tó bá rí tó fi ṣòwò
ó tún lè fi ra irú ilé ìpadà báyìí náà. Eléyìí ni ọ̀nà tí Islam láàlẹ̀ fún wa wípé kí ọmọ máa pèrè ní tálíkà tó sì ní dúkìá tó lè tà tí yóò tó ti bí dúkìá tó wá tà yìí lọ sí business tí ó fi rí owó. Eléyìí ó ní ìdàkejì lọ́pọ̀ tá a fẹ́ kí àtàjí sí ẹ̀yin ọmọ ìyá mi, Ọlọ́run yóò ṣàánú wa. Bákan náà kéèyàn máa tọrọ Islam sí léèwọ̀ kó tó di pé èèyàn sọ pé òun ó tọrọ nǹkan ọ̀nà jìn, kì í sí pé èèyàn kan sí pé àpò sówó ó sì máa tọrọ kọ́kọ́ lọ ṣiṣẹ́, kọ́kọ́ wá àwọn ojú ọ̀nà tí èèyàn lè tẹ̀lé tí ò ní jẹ́ pé yóò tọrọ. Ara ojú ọ̀nà tí èèyàn lè tẹ̀lé pé kó lọ ta dúkìá rẹ̀, kó ta wá kan náà dúkìá rẹ̀. Láti pé àsìkò yìí ẹlòmíì ní àṣẹ ìtọ́pọ̀ tẹ́ pé ìtọ́sí ní bùkátà sí ń bẹ ẹlòmíì jẹ́ ọkàn náà lọ ta ìtọ́ tó ní bùkátà sí kó tó fi ṣe business tẹ́ pé èèyàn ò rí owó gidi ń bẹ. Eléyìí ṣàǹfààní pọ̀ jù. Bákan náà mo fẹ́ pè àkíyèsí pé ká mọ̀ ní tá a bá ní bùkátà sí kí èèyàn máa kó jọ. Ní tí a bá ní bùkátà sí kí èèyàn máa wọ́n àti máa fowó rà. Ẹni yìí wọ́n ti ń bí léèrè pé kí ló ní in tó ní nǹkan méjì náà lọ́pọ̀ ní àmì ìkọ́ tó ti bẹ́ẹ̀ náà nǹkan owó tí ń lòun ẹ̀gbọ́n tó ti jẹ́ pé ń lò àmì ìkọlọ̀ kó wá ìwòsẹ́ tó sì pé ìròrí láti lè bá a fi ní owó lọ́wọ́ ọjà tí wọ́n fẹ́ lọ́dọ̀ ènìyàn kí ọmọ rò pé ọ̀nà wo nìyẹn ti lè rí owó ọ̀nà halal. Ó tó di pé èèyàn lọ bá ẹnìkan kí ọ̀wọ́ kí ní lọ́dọ̀ tèmi gan kí ni tí mo lè rí kó jọ. Kí o sì máa fojú kéré owó kan pé owó kan kéré, owó tó wá kéré ibi gbogbo tí máa pọ̀ níbi kékeré náà ti máa bẹ̀rẹ̀. Ẹwọ ẹni yìí dírámù ẹyọ kan àbẹ́ ìsàn sọ pé kí ni tí dírámù kan tó ìwọ náà wò tó fẹ́ ṣe kí ni tó owó tí bẹ lọ́wọ́ mi ní ìsìn kí ló ṣe é ṣe. Wọ́n pè tó wá lówó tó pọ̀ ló tó bẹ̀rẹ̀ business kan èyí tí bẹ lọ́wọ́ rẹ lọ lò sí ní tó bá rọrùn títí nígbà tó bá lò sí ibẹ̀ ló ti máa rí owó tó pọ̀. Ẹwọ ẹni yìí dírámù ẹyọ kan péré ó sì fi rí ọ̀pọ̀lọpọ̀ dàrọ́hìm owó kékeré ó fi rí ní ńlá tó pọ̀. Eléyìí náà ibi tí nǹkan ti máa bẹ̀rẹ̀ báyìí náà. Bákan náà sí nǹkan ìbá tó fẹ́ kọ́ bí ọ̀rọ̀ yìí tó ṣe pé àbí pé kó lọ ra oúnjẹ sínú ilé tó sì pé ìwọ tó olówó tó ń kówó jọ tó fẹ́ fi ṣe business jẹ́ kó jẹ́ wípé in tó múra sí jù òun náà ni bó ti rówó máa bá gbé tẹ́ pé ọmọ bí àlùbáríkà sí owó àbí iṣẹ́ tí èèyàn bá ń ṣe kí ni ìtọ́jú ara ilé àbí ni pé gba owó yìí lọ fi ra oúnjẹ sínú ilé fara ilé rẹ̀ kó lọ fi owó ìtókù lọ fi ra àké tó fi máa ṣiṣẹ́ tó sì pé wọ́n máa sáré pé ó fẹ́ kówó jọ wọ́n máa fi àjẹ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ pé ẹ̀dẹ́kọ̀ àhẹ́ mọ́ bí ó ti rí nìsín ni àfojú mi dé mo bí sì fọ́rọ̀ bísẹ́ẹ̀sì nìsín báyìí ara tí ó pẹ̀lú àbáríkà sówó iṣẹ́ tó ń ṣe owó tó fi ń ṣiṣẹ́ náà apá kan rẹ̀ lọ yà sí fún jíjẹ fún àwọn ará ilé rẹ̀ rí pé bí wà tí ó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ ṣe sàárà àrùbí àṣà kò sọ wípé mówó wá kábọ̀ fi ṣàdúrà wọ́n pé mówó wá kábọ̀ fi ṣe business kábọ̀ fi ṣe kíní kan lórí tí wọ́n ṣe lásìkò yìí pé wọ́n lọ bẹ́ẹ̀ nìkan pé a fẹ́ ṣe business pé a mówó àdúrà wá àrùbí àṣà sálám kò bí ẹni ìlérí pé mówó àdúrà wá kí ló wí wọ́n ní pé gbà ọba tanti mi lọ́wọ́ rẹ̀ tí ọba tani tẹ́ pè ní muzayada almazad ní ọjà tẹ́ pé wọ́n wà tí yóò ra ọjà yìí tàbí ọ̀rà ní tó ga ìwà ní tàtí tí ó fi tí ó fẹ́ rà lówó tó ga wọ́n pè ní bẹ́ẹ̀ almazad ó sì tọ́ nínú ṣẹ̀ríà Islam pé bá ti ṣàlàyé nínú ìkànnà àlàkọ́ ìtọ́sáájú lọ. Eléyìí ní ṣókí ẹ̀yọ́ ọmọ ìyá mi kí èèyàn fún ará ilé rẹ̀ ló ń jẹ níbi ó tó ń kójọ tó fẹ́ fi ra mọ́tò tó mọ̀ fi ṣiṣẹ́ ó tó ń kójọ tó fẹ́ fi ṣe òwò kan wọ́n gbàgbé tàwọn ará ilé rẹ̀ ń bẹ mú apá kan ń bẹ kọ́ fún àwọn ará ilé rẹ̀ kí wọ́n fi jẹun. Eléyìí làdúrà ní iṣẹ́ tó ń ṣe ó fi ní àlùbáríkà àmọ́ iṣẹ́ lásán láti pé o sì ń fìyà jẹ àwọn tí ẹ̀tọ́ wọn ẹlọ́rùn rẹ̀ eléyìí kò dáa o Ọlọ́run yóò ṣàánú ọkàn wa o. Sókè ọ̀rọ̀ ni pé Islam ó lòdì sí kí ọmọ tọrọ owó tí ọba wa tọrọ owó yóò di pé ó dojú ẹ̀ nínú rẹ̀ ní pé kọjá pé èèyàn ó ní ọyà ní àìsí ọ̀dà láàmú ó tó sì dojú ẹ̀ àbí bọ́jẹ́ pé ń tọ̀hún ó jẹ́ gàrántọ̀ fún ẹnìkan tí ọ̀rọ̀ owó kan bẹ̀ lọ́rùn ẹ̀ lẹ́mi pé níta jẹ́ gàrántọ̀ tí ń pè ní kafil ó ní kí èèyàn sọ fún èèyàn pé dámọ́ ní èmi ní ìsanwó rẹ̀ tí yóò bá ti san
ẹni yóò wá sanwó wá di gbèsè ní lọ́rùn òsì lówó lọ́wọ́ tí ó san wọ́n lè tọrọ owó bákan náà nítorí pé ó ń ṣe ń wọ́nà tó ṣe fún wàhálà kan tó dìrọ̀ mọ́ ẹ̀mí tó dìrọ̀ mọ́ ẹ̀mí láàrin àwọn èèyàn kan táwọn pé àtúnṣe wa la owó lọ tí ó sì sòwò ó lè béèrè owó fún eléyìí báyìí. Eléyìí ni àwọn ojú ọ̀nà mẹ́ta tí a ń là lè pé yẹn lè ti tọrọ owó. Lẹ́yìn ẹ̀kọ́ tọrọ kí èèyàn máa tọrọ owó kó máa ṣagbe. Kí á ní tí ìsìlámù wà là fún wa tá a fi ní ṣagbe iṣẹ́ irú èwo iṣẹ́ tó bá rọrùn èyí tó bá rọrùn níbi ètí iṣẹ́ tó bá ti rọrùn tá a ní kí èèyàn máa gbá ilẹ̀ pé wọ́n máa gbowó lórí ẹ̀ yóò máa rówó lórí ẹ̀ kọ́ máa ṣe ibi títí ń ṣe náà ló ti owó tó bá kójọ náà ló fi lọ tó ṣe mí tó dáa jù bẹ́ẹ̀ lọ ká máa pé iṣẹ́ kan ọ̀dà iṣẹ́ tó bá jẹ́ pé iṣẹ́ tí yóò jẹ́ iṣẹ́ mubah tí Islam ò takò tí wọ́n tún yẹn lẹ́wẹ́ pé yẹn lè ṣe gbogbo iṣẹ́ bẹ́ẹ̀ lọ dáa o kì bá jẹ́ pé bí ìyẹpẹrẹ ń bẹ ń bẹ ibi tí èèyàn ti ń ṣiṣẹ́ ìyẹpẹrẹ náà ló ti ṣètò pé kò sí ìyẹpẹrẹ ń bẹ bí wọ́n pé kọ́yìn ọmọ gbálẹ̀ ní ọjà kí ọmọ kó bàtà fẹ́ nìkan ibẹ̀ náà ló ti rí dáadáa wọ́n tí ì bá ṣiṣẹ́ ìtọ́jú àwọn èèyàn pé mashallah lámọ́ ní ti ṣiṣẹ́ báyìí ibẹ̀ lẹ́nu yóò ti mú pé àwọ̀ tí má gbalẹ̀ ṣiṣẹ́ yóò lè ṣiṣẹ́ yóò tún kó ń bẹ́ yóò tún lọ sí òkè sí eléyìí ní ìlànà Islam lọ́wọ́ kọ́ sànú nìkan wa kí a múra sí iṣẹ́ wa ká sì máa fi kọ́ àwọn ọmọ wa pé iṣẹ́ òun ni èèyàn máa ṣe tí fi máa rí owó kì í ṣe oògùn kì í ṣe jìbìtì kì í ṣe pípa ọmọnìkejì lẹ́kún ẹni tí ìbá ṣiṣẹ́ fún bíi ìdílé tààlà àlùbáríkà ọ̀wọ́ yóò ṣàǹfààní àwọn tó pé kì í ṣiṣẹ́ fún ju jìbìtì àbọ̀nà tí ọ̀dà tó lọ́wọ́ fẹ́ lọ ìyá rẹ̀ táyé ọ̀pọ̀ tàlìkìámọ̀ tó wá pọ̀ tọ́lọ̀ bá ṣe àforíjì fún yàn lọ́wọ́ kó ṣàánú wa o kó bá ní tó gbogbo àwọn ọ̀dọ́ kó bá ní tó wọn ṣe kó bá ní rọ ọkàn wọn láti jẹ́ kí wọ́n máa ṣe iṣẹ́ halal Allahumma salli ala Islam wal muslimin. Assalamu alaikum.